wàhálà dé o àwọn mọ̀lẹ́bí àti àwọn ọlọ́pàá kọjú ìjà síra wọn londo gọ́ngọ́ sọ àwọn òbí má ti fọn mọ́ wọn tutọ́ sókè wọ́n fojú gbà o wọ́n ní lílù tí àwọn ọlọ́pàá lu ọmọ wa Dàda Yusuf ní àhámọ́ wọn ló ṣekú pa o ìdílé ọ̀dọ́mọkùnrin kan ẹni ọdún 23 tí orúkọ rẹ̀ ń jẹ́ Dàda Yusuf ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo lórí ohun tó ṣokùnfà ikú ọ̀dọ́ náà lẹ́yìn tó pàdánù ẹ̀mí rẹ̀ ní àtìmọ́lé ọlọ́pàá ìdílé náà ní Yusuf dèrò ọ̀run o lẹ́yìn tó farapa èyí tí ìdílé náà ní ọwọ́ láti ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn tí wọ́n tì í mọ́lé ní ọ̀nà tí kò bá òfin mu nígbà tó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ Àfọlábí Bísóyè tó jẹ́ mọ̀lẹ́bí olóògbé ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ olóògbé náà ní ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2025 yìí gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé iléeṣẹ́ ọlọ́pàá mú olóògbé náà tí wọ́n sì tì í mọ́lé lẹ́yìn tí wọ́n lù ú nílùkulù débi tí ó fi dákú o ó fi kún un pé àwọn ọlọ́pàá fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó mọ̀lẹ́bí rẹ̀ létí lẹ́yìn tí wọ́n gbé olóògbé náà lọ sí ilé ìwòsàn kan níbi tí wọ́n ti kọ́ nílé ìwòsàn ọ̀hún tí wọ́n tún gbé lọ sí ilé ìwòsàn mẹ́ẹ̀. Àfọlábí ní lẹ́yìn ọ̀pọ̀ ìgbìyànjú àwọn dókítà láti dóòlà ẹ̀mí olóògbé ó padà pàdánù ẹ̀mí rẹ̀ nítorí ìfarapa tó ní lásìkò tí àwọn ọlọ́pàá lù ú nílùkulù. Àfọlábí sọ pé ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá Scorpion Squad tí ọ̀gá àgbà Ọláyíyá Kazeem ń léwájú fún ní ilé ẹ̀kọ́ gíga Federal University Technology mú olóògbé náà lásìkò tó ń lọ sílùú Àkúrẹ́ wọ́n lu Yusuf títí tó fi dé ibi tó fi dákú eléyìí ọ̀dà kò yẹ kí iléeṣẹ́ ọlọ́pàá máa ṣe léyìí nílẹ̀ Nàìjíríà o láti fi dáàbò bo ara wọn àwọn ọlọ́pàá fẹ́ gba ọ̀nà èrú láti fọwọ́ bo ohun tó ṣẹlẹ̀ wọ́n kọ́kọ́ gbé lọ sí ilé ìwòsàn iléeṣẹ́ ọlọ́pàá ní Àkúrẹ́ níbẹ̀ ni wọ́n ti sọ fún ìdílé rẹ̀ pé wọ́n yìnbọn mọ́ ní àyà lásìkò tó wà ní àhámọ́ ni nítorí bí ara rẹ̀ ṣe rí wọ́n gbé lọ sí ilé ìwòsàn Federal Medical Center Ọ̀wọ̀ tó sì lo ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ pẹ̀lú afẹ́fẹ́ gáàsì láti fi mí bẹ̀ ó dùnni púpọ̀ pé a padà pàdánù Yusuf ní ọjọ́ 7 oṣù kẹsàn-án ọdún 2025 Àfọlábí rọ ìjọba láti rí i dájú pé ìdájọ́ òdodo wáyé lórí ọ̀rọ̀ náà o kí wá ní iléeṣẹ́ ọlọ́pàá wí iléeṣẹ́ ọlọ́pàá náà ti fọhùn síta nígbà tí a kàn sí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo wọ́n jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ kò rí bí ìdílé náà ṣe gbé e kalẹ̀ pàápàá kò sí nǹkan tó jọ mọ́ pé àwọn lu olóògbé náà nílùkulù o agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo Olúṣọlá Aláyàndé nígbà tó ń bá wa sọ̀rọ̀ ó ṣàlàyé pé kì í ṣe nítorí pé wọ́n lu olóògbé náà nílùkulù ló ṣokùnfà ikú rẹ̀ o ó fi kún pé ọlọ́pàá gbé olóògbé náà lọ sí ilé ìwòsàn lẹ́yìn tó bẹ̀rẹ̀ sí ní máa ṣe àìsàn tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú dialysis nítorí agbára ilé ìwòsàn ọlọ́pàá kò ká ìtọ́jú rẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo kò ní tẹ́wọ́ gba ẹ̀sùn tí ìdílé olóògbé kà sí wọn lẹ́sẹ̀ o ọmọ wọn kú nílé ìwòsàn Federal Medical Center nígbà tó ń gba ìtọ́jú àìsàn tó ń ṣe lọ́wọ́ tí kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe lù ú o àsúré gbé ọmọ náà lọ sílé ìwòsàn tí wọ́n sì ní ká tún gbé lọ sí ilé ìwòsàn FMC nítorí ilé ìwòsàn tọlọ́pàá kò ní agbára láti ṣe ìtọ́jú olóògbé náà fún èyí ẹ̀sùn pé a lù ú lálùbami kò fẹsẹ̀ múlẹ̀ o ẹ̀wẹ̀ Aláyàndé ní ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà tí àwọn sì ti ń wádìí àwọn ọlọ́pàá tó mú olóògbé náà báyìí o láti lè tan ìmọ́lẹ̀ sí ohun tó wáyé kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ti pàṣẹ pé kí ìwádìí bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà lójú ọ̀gán
ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí o ẹ sì kú ojú lọ́nà lórí eré àgbéléwò eléyìí tó ń bọ̀ lórí ìkànnì yìí Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara.